Ibi gbogbo ló gba lágbára. Ọmọ ọ̀lẹ nìkan láàyè ò gbà. Ìwọ̀kìlú mọ̀ Yorùbá TV. Mo bẹ̀rẹ̀ oko dídẹ nígbà tí mo wà lọ́mọ ọdún 6 tí mo mọ̀ pé bọ́n ṣe yìnbọn ni. Ọjọ́ tí mo kọ́kọ́ yìnbọn ẹ̀jẹ̀ jáde ń hò mú mi. Mi ò mọ̀ bọ́n ṣe ń gbàbọn mú. Nígbà tí mo rí àṣìṣe yẹn ó yẹ kí n sá kúrò ní pé àṣé wàhálà tó báyìí ni èmi kàn rò pé ó rọrùn ni. Wọ́n gbé ìbọn lé lọ́wọ́ ni pé kí n gbà dání. Èmi wá nà ókè mo bọwọ́ lù tó gbá mi nígi mú. Ẹ̀jẹ̀ dà chùrùchùrù. Bàbá mi lóun nà mí mọ́. Wọ́n tó bá fọwọ́ kàn mí wọ́n nínú òun ló bá kó lábà. Wọ́n ṣe bóun ló sọ pé wọn èé kọ́ ìbọn yínyìn ní ìdílé òun. Àti bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ ìbọn yínyìn. Títí mo ṣe dé ojú àmì kan dáàdì mi lòun ò dẹ́ko mọ́. Ó lọ́mọ tóun bí ó pẹran tóun ò parí. Mo ládojúkọ kan. Mo wà ní class 3 secondary school nígbà yẹn. Mo wọnú oko lọ èmi nìkan. À ń lo àtùpà oòrùn nígbà yẹn kò sí torchlight. Mo yìnbọn fún ọlọ́gẹ̀dẹ̀. Mo mọ̀ pé ìbọn bá ọ̀kọ̀ọ̀kan ọ̀dọ̀ mi ló fi ṣọ̀nà ló rọ́ọ̀lù mí àtèmi àtàtùpà àti àdá. Mo ṣáà mọ̀ pé nǹkan kan yán mi ní ọwọ́. Àṣẹ mo ti dọ ojú àtẹ́lẹwọ́ dé àdá. Oge ọwọ́ yẹn dé ojú àmì kan mo ṣáà gbá mú bí eléyìí. Àtùpà ti sọnù. Firelight là ń lò ńgbà yẹn tó máa ń lo ọta yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fi firelight wá àtùpà. Mo bẹ́ná sátùpà báwo mo ṣe fẹ́ yìnbọn bí tí mi ò ní pa. Mo wá bojú wẹ̀yìn mo wá wo pọ́n. Nígbà tí mo máa débi tí ọlọ́gẹ̀dẹ̀ ṣubú sí ó ti kú. Mo jókòó. Irú wàhálà wo ni mo wà tẹ́lẹ̀wọ́. Ilẹ̀ ti rẹ. Agídí mo fi gbé ọlọ́gẹ̀dẹ̀ yẹn sínú àpò. Mo gbé dábàá. Mi ò sọ fẹ́ni kankan. Mi ò jẹ́ kí dáàdì mi mọ̀. Ìgbà tó wá jí tó wá rọ́wọ́ yẹn pé mo dì í. Kí ló mú mi lọ́wọ́ mo ní mo kàn fi ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ni. Èyí ń lọ bẹ́ẹ̀. Ó dọdún kejì. Mo dẹ̀kọ̀ lọ ní oko kòkó ni nígbàgede ní oko kòkó ni. Àwọn ìyá kan máa ń jẹ ní oko kòkó yẹn pé kí n lọ ṣọ́ wọn bẹ̀. Àgbà tí mo wo ná ọdẹ mo wá dúró níbi ìbáwò. Gbọ́ tí mo gbọ́ mẹ́sẹ̀jì ìbọn ni kò là nígbà yà mí. Láàárín bíi pẹ̀lẹ́ ó pa 9 direct. Wọ́n á forí lé ọ̀kánkán bẹ̀. Tó dáàdì mi ti pa lówe fún mi pé kò sí ọdẹ kan tó lè sáré ní òkùnkùn láàrin iná. Wọ́n bá ń bẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mọ́ lòun. Èèkàn mo fi yọ ọta yẹn ẹyọ kan ló lẹ̀ má bì kò wọlé. Eléyìí tó kù mo ṣàṣà 8 ojú ẹ̀yìn. Àwọn ẹgbẹ́ ọdẹ dá sí that is 1995. Wọ́n parí ọ̀rọ̀ yìí. Wọ́n gba ajá wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ ká fi ilẹ̀. Kò sí nǹkan tó lè fi ṣe mí. Títí mo ṣáà ń bá lọ títí inú oko fèrè inú oko kòkó mò ń dẹ́ ńgbà yẹn. Ó tó di pé mo wá fọ́n sínú reserve. Ìgbà tí mo dé reserve àṣé mi ò rí nǹkan kan nínú fèrè ẹ̀. Ọjọ́ tí mo kọ́kọ́ gbúrò elégbèdè ó sá wọlé torí mi ò tí gbúrò ẹ̀ rí. Wọ́n kàn ń ròyìn ẹ̀ mi ò gbọ́ ìró ẹ̀ sétí. Ilẹ̀ mi tìtì kí lélẹ̀. Mo wá sáré padà sábà nígbà àmáìfà láwa ń bẹ̀. Wọ́n lọ bá brọ́dà mi. Mo máa gbúrò kinní kan ó ní báwo ló ṣe dún. Mo wá júwe bí nǹkan yìí ṣe dún. Ó ní oró ni. Mo ní kí náà pè lóró ó lélégbèdè. Mo ṣe kì í ṣe pé lè tán ni ó dàbí èèyàn. Ó lóun ni ó ní kì í ní ìrù. Ìyá ẹ pẹ̀lẹ́. Ó ní bo mo ti gbúrò ẹ mo ní bí báyìí. Nígbà tó wá ròyìn ẹ̀ fún mi ẹ̀rù wá ń bà mí. Mo wá túra tí mo wá ṣe bí akọni. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá wọn kiri.
mo wá wọn títí mi ò rí wọn kúrò lórí ẹ̀ ọjọ́ tọ́lọ́run bá fẹ́ mú wọn á mú wọn mo kàn wá ẹranko tí màá fi ṣe bẹ̀ lọ lọ́jọ́ tí tọ́lọ́run fẹ́ ṣèyanu ẹ̀ wọ́n máa ń pe ẹranko yẹn ní ewúta ó máa ń gbénú ihò àpáta kì í nírú ó dàbí ọ̀fàfà àwọ̀ tí ẹ̀ pupa ni pé kí n tiẹ̀ lè rí nǹkan ṣe ibẹ̀ ọ̀dán kan wá wà lórí àpáta yẹn káwọ́ lórí àpáta yẹn ó lè sùn àgbà tí mo kàn ń wo ewé ọ̀dán yẹn tí ń mì ní kí lélẹ̀ àbáwọn ọ̀bọ ni gígajú tí máa garùn báyìí kí lélẹ̀ kò sí yàtọ̀ kò rè fún èèyàn mi ò dẹ̀ tí ì rí rí mo wá ń wò ó kò rí mi rí ibi tí mo wà ó dí mo ṣáà ń wo kíní tí ń fọwọ́ mú èso tí ń fi ẹni mo wá farabalẹ̀ ọkàn mi wá sẹ pé àbí kíní ni brọ́dà mi sọ pé kò sí nǹkan tó fi yàtọ̀ fún èèyàn yàtọ̀ sí irun ara ẹ̀ mo ṣe ránṣẹ́ ìbọn sí inú àwọn méjì ni takọtabo akọ ẹ̀ wọ́n látòkè nígbà tó dún lẹ́lẹ̀ ẹ̀rù kọ́kọ́ bà mí mo farapamọ́ sínú òkúta yẹn mi ò lè jáde síta iṣẹ́ àwọn ní mo ní láàrin bíi nǹkan tí ó wàá fà mí jáde nínú ihò àpáta yìí ní màmá wò nígbà tó wá mí ẹlẹ́ẹ̀kẹta mi ò rí kó mí again mo wá kọrí síbẹ̀ ọ̀tá wà nù bọ̀ mo wá forí ìbọn yẹn mo wá fi tì í bí eléyìí tó bá fara lélẹ̀ mo wá dúró mo wá ń wò mi ò lè gbé mi ò lè súnmọ́ ibẹ̀ mo fi ilẹ̀ sí mo wá lọ sábà mo wá lọ pe bọ́dà mi ibẹ̀ láti wá gbé wọ́n fà jáde sórí òkúta ṣẹ̀ wá sẹ́ǹdẹ̀ sísàlẹ̀ lórí ọ̀gbun ni nígbà tó wá yá ta ó ṣáà ní kí n di orí ẹ̀ ní àgbé orí ẹ̀ wọ abà nítorí tó kò sẹ́ni tó lè dójúlé ó ní àárẹ̀ èèyàn kan tí ó jọ tó ń mọ̀ ń tán bá dẹ̀ lè sọ pé kíní máa jọ lágbájá o ó ní ló ń tọ̀ ó lè pé ọjọ́ méje kó tó fayé lẹ̀ ó wá mú lára aṣọ mi tí mo ti lò kó wá fi dì í wọ́n tó bá ti gbé lérí àtàn bí ti ayanran wọ́n tó bá ti dijú níwọ̀n ní mẹ́ni tó jọ mọ́ mo lọ ìgbà yẹn mo tó mọ bí ẹ̀fọn ṣe ń rí mi ò tí ì rẹ́fọ̀n rí mi ò tí ì fojú mi rí erin rí ìgbà yẹn inú igbó yẹn mo ti pàdé gbogbo wọn erin o ẹ̀fọn o àwọn ẹranko tó tóbi wà ń bẹ̀ ọdún tọ́lọ́run wá tí mo wá kọ́kọ́ bá àwọn ẹ̀fọn pàdé orí òkúta mo ti bá wọn pàdé dúdú pupa mo ṣáàjìnbọn fún ẹ̀fọn yẹn ó balẹ̀ ó dìde àtòkù tẹ̀lé kíyìn ẹlẹ́ẹ̀kejì kò dúró níbi tí mo ti lọ bá pàdé ó ti fọ̀hún tó kù lẹ̀ ìrìn ẹ̀ ò bá tàwọn tó kù mu mọ́ dápa ẹ̀fọn yẹn wọ́n ti kọ́ mi ní àwọn ètùtù ẹ̀ téèyàn gbọ́dọ̀ ṣe ká tó dáwọ́ lé ká tó kún rárá téèyàn bá dẹ̀ fẹ́ dọdẹ ó nìkan tí ọdẹ máa ń wẹ̀ lágbo ó ṣeé ṣe kó fara nu ikùn mú ẹ̀ kò sí nǹkan tí ó ṣe fónítọ̀hún owó yẹn wà ńbẹ̀ bá jẹ́ pé èèyàn fẹ́ dìídì wá wọn lọ ìwáwó yẹn fi wẹ̀ kò bá kọjá níbi tán fi ikùn mú nù kò sí kan tí ó ṣe yín téèyàn bá wá rí lọ́lọ́run yọ̀ǹda tó balẹ̀ ó láwọn orò téèyàn ó ṣe ká tó dáwọ́ lé pé èèyàn ń yá ètùtù ẹ̀ pàápàá ó fẹ́ ju terin kó tó di pé mo fojú rí erin láti máa ń ròyìn pé wọ́n ní erin wọ́n léèyàn máa ń kó sábẹ́ ṣé ó tóbi tó bẹ́ẹ̀ yẹn ni èèyàn lè dúró sábẹ́ tó jò bá ń rọ̀ ni wọ́n tó bá dáná bó báyìí wọ́n léèyàn lè gbà bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ọjọ́ tí mo wá rí
tí mo rí physically tí mo fojú mi rí àjànàkú ni lọ́sàn-án gan ni mo rí clear wọ́n ní wẹ́ mi ò ní ìbá ẹ̀ lọ́wọ́ mi ò ní ìbá ọ̀tí nígbà tó wá yá tọ́lọ́run fẹ́ ṣe ìyanu ẹ̀ ọ̀rẹ́ mi kan máa ń pa erin nígbà yẹn wọ́n ń pè ní Òjó ọ̀rẹ́ mi kan òun náà ló jẹ́ olóòdẹ apẹ̀rin wọ́n ń pè ní Èlíjà àjọjọ lọ ni àwa wọn dé stage kan àtọmọ mi kan yẹn wà ní outside country báyìí sìn wọ́n pè ní Lukman àjọ débẹ̀ ní lọ́jọ́ yẹn ó wájà mẹ́rin tàwa wọn lọ nígbà tá a ti ń gbóòórùn wọn ó ní ká kúrò lójú ọ̀nà wọn àwa dúró sórí àpáta kò pẹ́ kò jìnnà la gbọ́ ọwọ́ ìbọn yẹn ìbọn ró aṣojú oru ló ti bá gbogbo wọn ó kó ìbọn bo akọ wọn ó gbéra ibẹ̀ ní bàtà ẹ̀ nígbà tí ó fẹ́ gbéra látojú oru báyìí ọwọ́ tó jù báyìí pé kóun fi gbá igi mú tí ó fi wún ìṣe ara ìdìde tó láì sí igi eré ò lè sùn lẹ́lẹ̀ wọn kàn ló máa ń nàró sùn ní eré ìnàró sùn tó bá fẹ́ sùn bóró ọ̀pẹ bóró òkúta tàbí igi tó bá ti fọwọ́ ìjà rẹ̀ ni tó bá ti mú nǹkan yẹn tó fà á tó rí mà pé ó lè gbé òun dìde àtòrò àti àsùn nígbà tó bá fẹ́ dìde òun náà ni ó fi ọwọ́ ìjà rẹ̀ mú bí eléyìí òun náà àwọn òyìnbó wo àwòkọ́ṣe tán fi ṣe wíìn fọ́ọ̀sìn tá ń pè ní katakata bẹ́rẹ̀ ṣe ń sùn ní. Pàrọ̀ tó ní kóun dìde báyìí kò mọ̀ pé ẹsẹ̀ ọ̀rẹ́ mi yẹn ló ń fọwọ́ kọ́ ni bàtà bá yọ ọmọ lẹ́yìn ọwọ́ ibẹ̀ ni ẹsẹ̀ bàtà yẹn gbèdè ní erin yẹn ò ṣubú awati mẹ́sàn-án ni wọ́n lọ́jọ́ yẹn wọ́n máa ń dégbò jẹ ni wọ́n ìdá nìkan jẹ. Ilé àkọ́kọ́ ojú ọ̀sẹ̀ kejì sí tàmì yẹn Èlíjà wá jáde ó wá kó èmi àti Òjó àwa wá wọn lọ ìbọn mi wà lọ́wọ́ mi ẹ̀ náà wà lọ́wọ́ ẹ̀ ìbọn tèmi kì í ṣe ilé tó lè pa wọ́n níbi tá a ti gbé bá wọn nu Akíntọ́lá ni mo ní máa wo Akíntọ́lá yìí pé ó mì í ó ní ká kó lójú ọ̀nà wọn ló bá lọ gba wájú àwa ti wà lórí òkúta agbóró ìbọn yẹn èrì ké ó blow wíṣù ẹ̀ ọ̀nà ẹ̀ bá ti ó dàbí ìgbà tí rélùwé bá ń bọ̀ ni àwọn tó kù wá rọ́ jáde sí iwájú wa bí ilé àwa wà lórí òkúta wa hùn àṣé nígbà tó ní kó ń kọ́ọ̀kì ìbọn kò mọ̀ pé ọta tó wà ní ìbọn gbogbo ẹ̀ ó ti dà sọnù ẹyọ kan yẹn ó ti ṣẹ́ eegun ẹ̀ kò ṣubú ó ṣàdàyà dé itan ẹ̀ mọ́lẹ̀ kò nàró kò dẹ̀ ṣubú kò sọ́ta mọ́ ọ̀tọ̀ọ̀ta tó wà nínú bẹ́ẹ̀tì mi pákẹ́ẹ̀tì kan ni 25 rand mo dẹ̀ ní àwọn bọ́rìsì abàmì kan tó jẹ́ pé kò sẹ́ni tó lè wọnú ẹ̀ òun náà mo fi pa ẹ̀fọn tí mo pa ẹ̀ mo bá sọ̀kalẹ̀ àwọn tó tẹ̀lé wa yẹn ló gba ìbọn yẹn wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rọ̀ òjò ìbọn sí ọwọ́ ìjà ẹ̀ ẹ̀rù ń bà wọ́n tó ẹ̀ Ọlọ́run tí Ọlọ́run pọ̀ kò sí ẹran kan tọ́lọ́run ò fún lágbára tiẹ̀ bó ṣe rí mà pé òun ti wà wounded kò fẹ́ ká súnmọ́dọ̀ mọ́ ọtí kò lè dìde tó bá ti ọwọ́ ìjà ẹ̀ bọ ẹnu bí eléyìí á fi fa omi jáde inú ẹ̀ yẹn ní erin ó wá ń flink omi ẹ̀ sí àwọn tó yìnbọn fún yẹn ẹ̀rù wá ń bà wọ́n wá ń sún ẹ̀yìn wọ́n á sọ̀kalẹ̀ mọ́ wá gbàgbà mọ́ ọ̀rẹ́ mi ní ká fi ilẹ̀ oní kò lè lọ mọ́ ní ṣé kínní má jà á fi kínní ilẹ̀ ìsàrà ń tẹ̀ lọ́jọ́ yẹn má jà á fi kínní ilẹ̀ ó ní kò sọ́ta máa wọ ní sùúrù tóun bá ti lè fara lélẹ̀ ó ti tán mo wá lóòdù ojú kìíní àti ojú kejì nínú bá rẹ̀ yẹn mo fi bọ́rìsì sí mo tájẹ̀tì ojú ẹ̀ mo kó bọ́n fún ìbọn dún ó gbé ọwọ́ ìjà yẹn kó lẹ́ẹ̀lẹ́ pátápátá ni
omi tó wà lójú ẹ̀ dà jáde, ojú ẹ̀ ń fọ́. Mo ní kí n tájẹ̀tì ojú ẹ̀ kejì, kò gbà, ó yẹ̀. Nígbà tó pẹ́ títí mo bẹ̀rẹ̀ sí ní rọ̀jò bọ́n sí ọwọ́ ọ̀já ẹ̀yìn, kò lè gbé kúrò ńlẹ̀ mọ́. Mo fi wẹ̀tẹ̀ látòkè désàlẹ̀, ó ti wá wúwo lára ẹ̀, kò lè gbé kúrò ńlẹ̀lẹ̀. Nígbà tó pẹ́, àgbà tí mo wò tó ń fẹ̀gbẹ́ lọlẹ̀ bí eléyìí, apá òsì ẹ̀ ó kàn fi lélẹ̀, àfi wù. Òjó wá ní, ó ní kí n bọwọ́. Bàbá fi lẹ̀, ní kálukú wá bẹ̀rẹ̀ sí ní pé ọmọ ẹ̀yìn ẹ̀ tó wà ń gbòòrò. Ògòrè àpáta lọmọ lọ pé wáìfù mi, mo ní kó máa bọ̀, wá wo erin. Mo pọ̀ wọ́n mọ́ mi. Àbí kẹ́yìn mi mo pé last born mi, ó ti wà lọ́mọdé ńgbà yẹn. Ní kó wá wo nǹkan tán pè lérí. Máṣíìnì tó wọlé lọ́jọ́ yẹn lé ní 40 láti Dẹ̀rẹ̀, láti ẹ̀fì wà látòǹdó. Nígbà tán débẹ̀ tán béèrè pé erin yẹn dà. Nígbà tílẹ̀ mọ́ lọ́jọ́ kejì, ibi tá a ti lọ bá erin tó máìlì kan pẹ̀lú ẹ̀gbẹ́ kan tó fi lélẹ̀ yẹn, kò sí pé wọ́n tún ń júwe fún yàn. Ó dàbí ìgbà tí búdòsà bá búdòsì ilẹ̀ lẹ́nu, ó ń fi ara kan yẹn wọ́ lọ ńlẹ̀lẹ̀. Òun lẹ̀ ń wo níwájú, ìwọ́n ní ṣòkúta, mo ní kì í ṣòkúta, òun gangan ni. Ọmọ mi ọkùnrin wá lọ, wá gun orí ẹ̀. Tó bá gun orí ẹ̀, mo ní òun lọ́mọ ẹ̀ wà lórí ẹ̀yìn. Ó ní ṣé erin lélẹ̀ mà, wọ súnmọ́, kò sí nǹkan tí ó ṣe. Ó ní kò mà kú, mo ní kò tíì kú. A ṣẹ̀ wá lọ wá ọta rotas, òun náà la wá fi gbẹ̀mí lẹ́nu. Wọ́n kọ́kọ́ yin SD fún. Oníhóró 9 yẹn ló máa ń wà nú ẹ̀, ọta ẹ̀ tóbi. Wọ́n yin fún kò mọ̀ pé kankan wá lára wọn. Wọ́n wá gbé sí igi ọrùn ẹ̀. Wọ́n yin ìbọn yẹn fún. Ó pọ̀ gbogbo ẹ̀ jáde látẹnu. Ọta yẹn ó pọ̀ jáde lójú èèyàn látẹnu. Wá ní kan fìlẹ̀, oníkan lọ mú rotas tó wà nú mọ́tò ń wá. Oró ẹ̀ta kan ló wà nú rotas, ṣùgbọ́n bàárẹ̀ náà ló máa ń yìn. Bá gbé fún, ó ṣe dákẹ́ nù. Bàbá ṣẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó nǹkan ẹ̀jọ̀ tá a fi ṣe oró ẹ̀. Nígbà tá a bá dẹ̀ fẹ́ ṣe oró ẹ̀, ó lójú gbélé àwọn èèyàn tó gbọ́dọ̀ dúró ńbẹ̀. A kọ́kọ́ dárò pé kó gbòrì kú o, ó gbòrì, ó kú o. Bọ́ tó bá dára ẹ̀ lójú, sún ẹ̀yìn, má wá bẹ̀. Wọ́n máa ti lè sọ lẹ́ẹ̀mẹ́ta, ògbò ìkú o, ògbò ìkú o, ògbò ìkú o, wọ́n á sún ẹ̀yìn. Á kọ àwa tó ẹ má mọ̀ pé yes, ògbóǹtagì ọdẹ lélẹ̀, ẹ̀dẹ̀ bọ́ ẹ̀wù ẹ̀. Àwa yípo, ẹran á wà láàrin, oníkálukú wá yípo pẹ̀lú àdá ẹ̀ lọ́wọ́. Kò sí pé bóyá ebe èèyàn ṣe ń ya màlúù. Á yípo ni. Ìhà kan tó kọ sókè yẹn láti bẹ̀rẹ̀, ṣá máa yá, kò mọ̀ sọ́lẹ̀. Tó bá ya awọ yẹn tán, tó bẹ̀rẹ̀ látòrí ẹran, ẹ máa sọ lórí awọ yẹn títí tẹ́ ẹ fi yá tí ó fi kan ẹ̀dọ̀ ọnú ẹ̀. Nígbà tó bá parí apá kan yẹn tó kó ẹ̀dọ̀ ẹ̀ tó kó fún ẹ̀ kó láwọn tó wá lọ wá igi tá a fi yí padà. Iṣẹ́ ẹran kan tí gédé 5 tàbí 8 ló lè dúró tì pé òun lè rẹ́yìn ẹ̀ nípa yíyà. Tó láti ìgbà yẹn, mo mọ̀ pé iṣẹ́ ọdẹ kì í ṣe iṣẹ́ díẹ̀. Ọjọ́ kan tó jẹ́ ọjọ́ má ní gbàgbé fún mi tí mi ò lè gbàgbé títí tí màá fi lé ayé lẹ̀, ó dẹ́kun lọ lọ́jọ́ yẹn. Mo fẹ́ fò látòrí àpáta kan sí èkejì. Pákùn kan gba ìbọn látẹ̀yìn ló wá jù síwájú, bí ìbọn ṣe dáhùn nìyẹn. Jíǹsì tí mò ń lò lọ́jọ́ yẹn, ó dàbí ìkànkàn téèyàn fi ń fabọ́. Ọ̀tá ìbọn jẹ́ níbi ìtàn níbi. Mo wá jókòó. Mo wá wo ìtàn yẹn. Kò sọ́ta tó àfẹ́ ti ara mi. Ìbọn yẹn ti pieces àti igi àti gbogbo ẹ̀. Nígbà tí ó ti rẹ́ni gbà mú nígbà tó fẹ́ jáde. Mo mú sìgá lápò, mo mú sìgá. Torí tí sìgá mi bá ti wà lọ́wọ́ mi, ebi ìpa mi, mo lè lọ́jọ́ 3 nínú igbó. Mi ò ní wá sábà. Láì jẹ́ pé mo rí nǹkan tí mò ń wá yẹn, mi ò padà wá. Ṣùgbọ́n tí n bá lè yọjú sábà, wọ́n ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nínú oko.
ẹran dẹ̀ sì wà ńgbà yẹn nígbà tí mo yín pákẹ́ẹ̀tì kan àbọ̀ ní èdè 25 ló dẹ̀ wà ní pákẹ́ẹ̀tì kan ẹran wà. Ìrònú wá dé bá mi lọ́jọ́ tí mò ń sọ yìí, kò síyàwó kò sọ́mọ lọ́dọ̀ mi àfèmi nìkan ní oko. Kí ló gbé mi débì? Omijé wá já lójú mi pé ṣé ìyá ọmọ náà mo dẹ̀ ń jẹ kiri. But mo dúpẹ́ lẹ́nu ará ọmọ tí mo ti fi rán ìlú òyìnbó, mo ti fi rán ọmọ méjì. Ọlọ́run má jẹ́ kán rò pé ẹ̀wọ̀ wọn wá bá mi nílé. So èyí ń lọ, ó jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ tó jẹ́ ọjọ́ mánigbàgbé tí mi ò lè gbàgbé láyé. Ayé bá ń jáyé bọ̀run bá ń jọ̀run. Tẹ́lẹ̀kejì, ó dẹkọ lọ lóru ọjọ́ kan ni, mi ò mọ̀ pé òjò rọ̀. Òjò dédé ṣú lójijì. Báwo mo ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ara mi bì? Ó dẹ̀ ti rìn jìnnà. Ìdẹ́ṣe lé tí a bá pọ̀ nínú rìsáàfù kò sábà kankan, kò sẹ́ni tí ibi tí àwọn ọdẹ bá fi ṣe ibà. Atẹ́gùn wá bẹ̀rẹ̀, wọ́n kó sì díẹ̀ igi àkó ńlá kan, ó ní pákùnlá, ìdí ẹ̀ tóbi, wọ́n rọra gọ síbẹ̀. Ìkan yẹn kàn lù mí lápá pì lẹ́ẹ̀mẹ́ta ni, ó ní kí kó ń di igi. Kí n tẹrí bọ inú òjò yìí. Ẹ ò kó ń bì. Ó tún dún ní lẹ́ẹ̀kejì. Mi ò jẹ́ kó dún ẹlẹ́ẹ̀kẹta, mo kàn gbéra ni. Mo tẹrí bọ inú òjò yìí. Mo lọ àbà. Ẹ̀sà ń gbà tílẹ̀ máa má lọ́jọ́ kejì tí mo ní kí n dẹ́kun ọ̀sán lọ. Ọlọ́run ló ní kí n kó ní di igi àkó. Ó bolẹ̀ débi pé bẹ́ẹ̀ ni 5 bá lọ ṣe brushing ara ẹ̀, wọn ò lè rí ara igi yẹn. Ó ṣí tìdítìdí. Mo bá gbé balẹ̀, mo bá dọ̀bálẹ̀. Mo ní Ọlọ́run ó ṣé o. Mo wá fùrè fóògùn. Mo ní Ògúnládé, mo ní mo sùrè fún ẹ̀ńbẹ̀ o. Mo ní àdáṣe ní máa ń hun ni o. Ìbà ẹ̀ hun ọmọ yẹn. Mo ní mo júbà bàbá mi lénìí o. Mo ní kó má jẹ́ kí iṣẹ́ yẹn hun ni o. Mo bá padà sábà, mi ò dẹ́kun lọ lọ́jọ́ yẹn. Mo bá ṣe oúnjẹ, mo jẹun. Mo wá sí ìgboro pẹ̀lú àwọn ẹran tí mo pa. Àwọn túrùkú máa ń pa ẹran gbà yẹn gidi. Ẹgbà mi tí mo máa ń kó 100 kg ẹran, 300 kg wá sínú ilé. Ilé tó jẹ́ pé pààtì ẹran tó lè tó 100 kg. Gbà yẹn. Délé mo sọ fún ìyàwó mi. Mo lọ wá obì, mo bọ̀gún. Sọ fún dáàdì mi níwà láàyè ẹ̀. Mo ní kí n lọ bọ̀gún. Ó ní kò sí kankan tí kò lè hun mi. Dáàdì mi ò dẹ́ko máa ń gbà yẹn. Wọ́n àti wá dé ẹlẹ́ẹ̀kejì, mo tún dẹ́ko lọ. Lóru ni. Atẹ́gùn wá bẹ̀rẹ̀, kò tí ì rọ̀jò. Mo rárá dúró sí di afárá. Ó wá jẹ́ ojú agbégi. Mo kàn gbọ́ atẹ́gùn wọn wá ìkàn yẹn wá ní kí n kúrò. Ṣé atẹ́gùn mo sá fún ni? Ó yá òjò ilé ká márùn méjì ọ̀nà mi ò mọ̀. Ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì, ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta, bá gbẹ̀bọ̀n mi. Kí máa lọ. Ẹsẹ̀ kan tí mo sì gbé báyìí, mo kàn gbọ́ atẹ́gùn yẹn wá látòkè ni. Gbà tí mo gbá látòkè báyìí, àṣé apá igi yẹn ó kán látòkè. Atẹ́gùn kan apá ẹ̀ kan. Ó wá fi na ilé tó wà nísàlẹ̀, ó wá pín sí méjì. Ilé tó wá wá dàrẹ́tì yẹn, máàkì ẹ̀ ní. Aago kan tó máa ń kọ bí àkókò ẹ̀ mò ń lò ń gbà yẹn. Ó fọ́ aago yẹn yán, máàkì ẹ̀ ní kò lè parẹ́ lè ní. Olófọ́ọ̀mù 7 sọ́wọ́ mi. Ọwọ́ ẹ̀ wá lọlẹ̀, mi ò lè gbé. Ó wá dàbí ẹni pé ó ti kán. Máa rọra fọwọ́ gbé láti ìsàlẹ̀ bí eléyìí. Ó ti ń wú. Kò ṣe é gbébọn mọ́. Mi ò lè fi gbábọn mú. Bá kọrí sábà, bá dábà. Kò séyìn kankan. Wọ́n á mú rọ́ọ̀bù, mo fi wọ ọwọ́ yẹn, ó ti ń wú. Mi ò lè gbé òkè. Wọ́n á wá aṣọ, mo wá dì í. Nígbà tó díjọ́ kejì, mi ò lè lọ́kó, mi ò lè lọ́bì kankan. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní fà díẹ̀ títí tó fi wà òkè.
ọ̀tọ̀ nígbà míì téèyàn á dẹko lọ tó jẹ́ pé ìró tẹ́ ẹ máa gbọ́ kò jọ téèyàn. Àwọn àlùjànnú béèyàn ṣe wà nílẹ̀ alààyè làwọn àlùjànnú wà nínú igbó. Àwọn ọdẹ tí ó bá gbójú gbóyà tó súnmọ́ àgbà tó bá àgbà rìn ló lè rí wọn bá sọ̀rọ̀. Wọ́n ń bùyàn ní nǹkan, wọ́n ń dàyàn lọ́lá dáadáa. Bọ́mọ yẹn ṣe wà ńlẹ̀ẹ́lẹ̀ làwọn àlùjànnú náà wà. Òmíì lè dẹko tó jẹ́ pé ṣé bóko ìlú lòún dẹ tóun máa ń pẹran, kí ló wá dé? Ó ní nǹkan tó wà tó fi bá wọn tó ní igbó yẹn sọ̀rọ̀. Wọ́n á yọ̀ǹda tiẹ̀ fún ẹ. Ọlọ́run dá ewé fún lílò fún àwọn ọmọ ẹ̀dá ni. Àwọn ọmọ ẹ̀dá la wá ń lò ó síbi tí ò dáa. Ó ní ká fi ṣera wa lóore ni. Nígbà tí èèyàn ti lè béèrè nǹkan lọ́wọ́ ẹni tí ò fojú rí, tí wọ́n dẹ̀ yọ̀ǹda, á wá bọ̀sibọ́sí àwọn ọmọ ẹlẹ́ran ara, a lè béèrè nǹkan lọ́wọ́ wa báyìí ẹ̀tàn ni. Ó pẹ̀lú nǹkan tí ó jẹ́ pé ẹni tó bá yan iṣẹ́ ọdẹ ní ààyò, tó bá mọ èèwọ̀ ẹ̀, tó sá fún, kò sí ibi tí ọ̀tá yẹn ti lè gbé mi àbí táwọn ayé lè lépa ìtàn lè rí mi. Tí ò bá ti tọwọ́ òsì bọ ayò, tó yàgò fún àwọn èèwọ̀ ọdẹ tó pọ̀ lóríṣiríṣi. Ọdẹ tó bàdé ọdẹ wò, ọdẹ fẹ́yàwó ọdẹ. Ìjòkó tí ọdẹ bá jòkó lé pàápàá tí n bá ti mọ̀ pé ìyàwó ọdẹ ni mi ò gbọdọ̀ jòkó lórí ààrẹ. Àwọn agbọ́njú bá àwọn ìtàn wọ̀nyẹn, a dẹ̀ béèrè lọ́wọ́ àwọn àgbà, a súnmọ́ àwọn àgbà. Kò wá dàbí ẹtayé ìwò tí wọ́n ń gba ìyàwó ara wọn kiri. Ọdẹ bọ́ tó bá dọnú oko tó bá lóun tẹsẹ̀ bọ takun, kán lọ wádìí ẹ̀ dáadáa. Takun 9 mo fẹsẹ̀ yìí kákò ńlẹ̀, ẹgún ẹ̀ ò lè gún mi. 9 mo pa tórùkú nínú oko yẹn lóun tàn wá lọ tọ́ takun sí ojú odò tó wà nínú oko yẹn. 9 mo fẹ́ ọsẹ̀ tu lọ́jọ́ kan oṣù. Tí èèyàn tó bá yan iṣẹ́ ọdẹ ní ààyò, kán kíkú okun, kán ṣe sàndáàkì fún. Ẹ wá wò ó lóde òní báyìí sìn. Àwọn federal government bá débi pé ọdẹ ìbílẹ̀ náà fẹ́ lò. Ibẹ̀ lọ àwọn àmọ̀tẹ́kùn ti jáde. Kí ló já àmọ̀tẹ́kùn? Jẹ̀bẹ́ ẹranko ni. Wọ́n rí mọ̀ pé ẹranko tó lágbára ni. Wọ́n tó wù pé wọ́n organize àmọ̀tẹ́kùn tó ń dáàbò bo ìlú. Wọ́n tún lágbára ju police báyìí sìn nígbò. Bí táwọn àmọ̀tẹ́kùn tán bá dé, alágbára ni àwọn ọdẹ. Ọdẹ ò dẹ̀ fèké, wọn ò fábọ̀dì. Nígbà iṣẹ́ ọlọ́pàá, ibi tí ọlọ́pàá ó ti jẹun ní wákiri, ṣùgbọ́n iṣẹ́ ọdẹ ò rí bẹ́ẹ̀. Wọ́n ṣàbòsí.